streets wasting their lives away. ẹ kú ojúmọ́ ní gbogbo ibi tí ẹ ti ń gbọ́ wá 1.9 FM ẹ ti mọ̀ pé iléeṣẹ́ wa ń bí àmì fún àní kí n gbà náà ni ètò alálọ́kọ̀ òjọ̀ kan ó ń tẹ̀léra wọn náà ni adúpẹ́ pé òkun lọ́gbọ́ ẹyin tí ẹ̀ ń tẹ́tí sí wa lọ́wọ́ tí ẹ ti yan iléeṣẹ́ tòǹgbà láàyò wípé kò ṣeé má gbọ́ ni adúpẹ́ pé òkun amọ̀rírì yín o gbogbo ẹ̀yin Callers Association pátápátá àmọ̀rírì yín o gbogbo ẹ̀yin listeners wa àmọ̀rírì yín o gbogbo ẹ̀yin tẹ́lẹ̀ pé àfètò lágbájá àfètò tàbí ẹ̀dùn tẹ́ gbogbo àwọn ètò wa nílé iṣẹ́ wa ń bí òun lè ń darapọ̀ mọ́tò èyí tó kọ́ báyìí iná là ń pè ní ládùúgbò mi bẹ́ẹ̀ ṣe máa ń gbádùn ẹnu gbogbo ọjọ́ Monday títí dé ọjọ́ Friday ní ládùúgbò mi ló mọ̀ ń wáyé pẹ̀lú àwọn atọ́kùn lóríṣiríṣi lórí rẹ̀ adúpẹ́ o torí pé ẹ̀ ń tẹ́tí sí wa ẹ káàárọ̀ sọ ẹ káàárọ̀ mọ̀ ẹ káàárọ̀ ìwọ bí jẹ́ ti ń gbọ́ wa kí máa dúpẹ́ lọ́wọ́ bọ́tìnì mi tí wọ́n ń tẹ̀ àti tẹ̀ fi ń wò mí káàkiri àgbálá ayé Kẹ́mi Ọ̀jẹ́dìran ló ń tẹ̀ fi ń gbọ́ mi ńlé Sodiq Akébólú òun náà ló ń bá wa tẹ̀ fi ń gbò wá ní orígun mẹ́rin àgbálá ayé tá à ń pè ní Tungba FM Live bákan náà ètò ìdárapọ̀ mọ́ wa ní YouTube wa Tungba FM lórí YouTube ẹ kàn subscribe sórí YouTube yín ìyẹn ò lówó nù kò lówó nù ẹ ṣe lọ́pọ̀lọpọ̀ ẹ jẹ́ kí n ṣe báyìí láàárọ̀ yìí mò ń bọ̀ jẹ́ dókè lọ́nà. bá wọn sọ kí wọ́n má ṣe hùwà ìbàjẹ́ mọ́ ẹ̀jẹ̀ á máa bá wọn sọ kí wọ́n má ṣe hùwà ìkà yìí o ẹ̀jẹ̀ á máa bá wọn sọ kí wọ́n má ṣe hùwà ìbàjẹ́ mọ́ ẹ̀jẹ̀ á máa bá wọn sọ kí wọ́n má ṣe hùwà ìkà. bẹ́ẹ̀ ni ẹja máa bá wọn sọ kí wọ́n mọ̀ ṣe wà ìbàjẹ́ mọ́ ẹ jọ̀ọ́ ìbéèrè kan bẹ tí mo fẹ́ béèrè láàárọ̀ yìí o lóògbé ẹ̀yin bàbá mọ̀mọ́ ẹ̀yin ẹ̀gbọ́n ẹ̀yin àbúrò ẹ̀yin agbófinró wa gbogbo àti gbogbo Nàìjíríà lápapọ̀ ẹ gbọ́ kí ló dé tí kékeré bó mo ṣe lè gbọ́rọ̀ ìkàlẹ̀ náà igbó mímu tó wá di tọrọ fún kálé kí ló fà á tó fi di tọrọ fún kálé àdúgbò náà ló ti ń bẹ̀rẹ̀ o inú ilé ló ti ń bẹ̀rẹ̀ o street ló ti ń bẹ̀rẹ̀ o tí wọ́n bá ti bẹ̀rẹ̀ nínú yàrá kẹ́rẹ́kẹ́rẹ́ yóò bọ̀ síta gbangba kẹ́rẹ́kẹ́rẹ́ yóò dé street kẹ́rẹ́kẹ́rẹ́ ó lọ community ìyẹn agbègbè kẹ́rẹ́kẹ́rẹ́ ó dorí local government ó dorí state government ó dorí kí ló dé tí ó di pé kí ní igbó mímu wá di tọrọ fọ́nkálé báyìí tí ò tiẹ̀ wá sí ojútì fún rárá ládùúgbò kò sójútì mọ́ rárá ní gáràjì kò sójútì mọ́ rárá ní páàkì ẹ lọ ní roundabout ní gbangba wọ́n á gbégbó lọ́wọ́ wọ́n á máa fà fò láàrin títì tẹ bá dẹ̀ wí wọn ni kẹ́ ẹ mórí wá kẹ́ ẹ mọ́rọ̀ wá àdúgbò ló ti ń bẹ̀rẹ̀ ló ti ń bẹ̀rẹ̀ o ìwé ọ̀rọ̀ náà onítọ̀ ọmọràn rẹ kó lè bá a fọ́ nísìnyí bá náà ni bájínátù ìbọn gbígbó ṣe di tọrọ fọ́n kálé ni wọn náà di tọrọ fọ́n kálé níbo ni wọ́n ti ń rí ta ló ń fún wọn ta ló ń tà fún wọn ìjọba àpapọ̀ ẹniṣẹ́ ṣe o election ń bọ̀ o ẹniṣẹ́ ṣe o bẹ́ẹ̀ bá rìn láago 6 sí 7 nírọ̀lẹ́ ẹ̀ẹ́kàn wọ́n kà páàkì mẹ́rin lẹ́gbẹ̀ẹ́ ni wọ́n á dẹ̀ mú aṣọ wọ́n á fọ òkè báyìí wọ́n á ní sóò tìrí báyìí mọ́rò kó ṣeré ni o lọ́pọ̀lọpọ̀ ìgbà àwọn ọmọ wọ̀nyí ọmọ 18 19 20 níbo ni wọ́n ti rí àwọn nǹkan wọ̀nyí rà ta ló ń fún wọn ta ni bàbá àṣàlẹ̀ wọn abẹ́rù kó ṣeé ṣe káwọn ọmọ wọn ìkẹ́ má lẹ́nu tó ń fún wọn kò ṣeé ṣe ìjọba àpapọ̀ ìjọba ìpínlẹ̀ ìjọba ìbílẹ̀ community CDA street kọ̀ọ̀kan ẹ mójútó níbi tí wọ́n bá ti ń kóra wọn jọ tí wọ́n ti mú sìgá tíjọba ọ̀lọ́wọ́ sí yìí ẹ máa wá gbègbè dáadáa bájínátù èjìnà síbẹ̀
ẹni yes Bájínátù kèé jìnnà síbẹ̀ gbogbo bí tọ́ba ṣe ti ń kóra àwọn ọjọ́ tó ń ti mú igbó Bájínátù táwọn pè níbọn kò ń jìnnà síbẹ̀ rárá ẹni bá rú rẹ náà ni ó sọ rẹ o àwa ń ké tó báyìí o ẹ̀yin àdúgbò ẹ̀yin síríìtì agbègbè káàkiri mo sì ní gbẹ́rẹ́ pàkọ́ ní o ẹ̀jẹ̀ amójútó lè wá ilé ló ti ń bẹ̀rẹ̀ ọmọ yín tó ń lọ tẹ́ ẹ̀ mọ́bi tí ń lọ tẹ́ ẹ̀ mọ́bi tí ń sùn tẹ́ ẹ̀ mọ́bi tó ti ń jí tẹ́ ló náà ti dàgbà tó ti mature ọmọ tó bínú ara tó ní àyẹ́ náà ti dàgbà tó ti mature náà tó mọ́bi tó ń gbé iléèwé tó ń lọ òògbọ́n bẹ̀ bóyá ó ti ẹ̀ dé skul gan bóyá kò dé òògbọ́n ó ló ti mature ẹ̀yin òbí ọmọ ẹ gbalé òbí tọmọ rẹ gbalé sí ọmọ ẹ lọ léèwé òdébẹ̀ ìyá òdébẹ̀ bàbá òdébẹ̀ ẹni kó máa sọ káńbà ẹ kó máa sọ họ́stẹ́ẹ̀lì ẹ lágbègbè ẹ wálé fún mi òun gbà ẹ débẹ̀ ewu ọjọ́ iwájú lẹ fi ń ṣeré o ewu ọjọ́ iwájú lẹ fi ń ṣeré o ládùúgbò mi lè tó ètò ládùúgbò mi àwa kan jáde sílé ní báyìí torí pé ó ń bọ̀ àwọn ládẹ́ẹ̀dẹ́ àwọn ojú ọ̀nà wa tó ọlọ́run à ń dúpẹ́ lọ́wọ́ rẹ díẹ̀díẹ̀ báyìí o à ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run torí pé wọ́n ń ṣe ṣùgbọ́n ẹ má fi falẹ̀ ẹ tákẹ́ ẹ tọ́ kó bá dẹrọ nídìí ọ̀nà ṣàwò àgíríkì ṣíṣàwò iṣẹ́ ń lọ lọ́wọ́ láti bí ọdún bíi mẹ́ta iṣẹ́ ti ń lọ lórí ẹ̀ bíi mẹ́rin tiẹ̀ ní iṣẹ́ ń lọ lórí ẹ̀ náà láwìí ṣùgbọ́n kì í parí o Ìkòròdú Ṣàgámù ròdù iṣẹ́ ń lọ lórí ẹ̀ kò ì parí o ọ̀fìn gbogbo ẹ ṣàánú wa ń bẹ o ẹlẹ́pẹ̀tẹ̀ Igbó Olómù ẹ ṣàánú wa ń bẹ o Àgbẹ̀dẹ ẹ ṣàánú wa ń bẹ o ẹ̀yin tí Ìkòròdú lọ́rọ̀ yẹn kàn ju o ẹ̀yin tí Ìkòròdú lọ́rọ̀ yẹn kàn ju a ní ọ̀nàdébù láàrin wa o a ní chairman a ní gbogbo ẹ o ẹ jọ nítorí Ọlọ́run ẹ bá a mójútó bákan náà ọ̀rọ̀ NEPA ẹ jọ̀ọ́ bó bá ṣe rí lọ́dọ̀ ọtí yín ẹ jẹ́ á mọ̀ wọ́n ní lágbègbè ibì kan wọ́n ní wọn múná wá ń bẹ̀ bóyá odóńgbé yẹn kọ́ náà pé ni àbí kí lórúkọ ọ̀nà ilé ọmọ yìí ọ̀nà ilé wọn náà ládùúgbò wọn múná wá fún oṣù mẹ́ta wọ́n láti June yes láti June náà ti múná lọ wọ́n wá múnádé lọ́ọ̀tóbà ó dẹ̀ níjọ́ kejì wọ́n dẹ̀ gbá kábà wọ́n ń jáná ẹ dákun torí Ọlọ́run ẹni tí ẹnìkan ò lè mú Ọlọ́run kò sẹ́ni tọ́lọ́run dájú ò lè mú o owó kálukú ló jẹ́ sí ọwọ́ rẹ o bóyá ní rere tàbí ní búburú múná fún ọ ládùúgbò láti June July August September ó wá di October múnádé ẹsẹ̀ múnádé léde jọ́kejì ẹgbẹ́ kábàátà ẹ lọ jáná wọ́n ní àti ẹ̀dá sílọ́ọ̀fù fún India mbẹ́ wòlé sún dèdèrè sún tí dèdèrè bá sún kàgiri òun náà làwọn ẹ wo ṣe o ẹ̀dẹ̀ róore torí níta bá ṣe lónìí yóò padà di tàǹbódọ̀lá ni àwọn tó ṣe tànádà níbo ní wà báyìí history ti ń tẹ̀ lẹ́yìn wọn àwọn tó ń sọ àwọn táwọn ètò níní sínú wọ́n tún dọ̀la history tiwa náà yóò tún tẹ́lẹ̀ ẹ ti gbàgbé ni àkọọ́lẹ̀ àwọn ọmọ ẹlòmíín ní ìsìn wọn àlè yóò ṣàgbó òṣèlú torí bàbá wọn ti balẹ̀ jẹ́ ibẹ̀ làwọn ọmọ ẹlòmíín pé èmi àánú mi ṣòṣèlú tó máa bọ̀ iṣẹ́ tí bàbá rẹ̀ ṣiṣẹ́ àní ó máa bọ̀ wá jẹ́ wọ́n á dẹ̀ tó lọ pé ọmọ tí ò ní interest nínú òṣèlú rárá iṣẹ́ tí bàbá tiẹ̀ ṣe lẹ̀ ni máa bọ̀ iṣẹ́ ìwé yẹn ṣe lẹ̀ báyìí ok ẹ jẹ́ fáwọn èèyàn láàyè kẹ́kọ̀ọ́ wọlé 08113051009 08056131009 08113051009 àti 08056131009 ẹ̀rọ bá ní sọ sí ẹ̀fìkù mínú tájọ dá sí láàárọ̀ yìí báwo làdúgbò tẹ̀ ń ṣe rí báwo làdúgbò tẹ̀ mi ṣe rí kí lẹ́ ń fẹ́ kí lẹ́ bá ṣe fún yín ní àdúgbò yín ń bọ̀ hello hello o rebete hello ládùúgbò mi
òrèbè ó tó rè ìyẹn náà tó rè ẹ̀rọ bá ní sọ̀rọ̀ yẹn rèé 08113051009 ẹ káàárọ̀ ó bàjẹ́ tì ta ló ń pè wá Alaba Peters tọ́ à ń gbọ́ yín o. àwọn ojú ọ̀nà wa lọ́dọ̀ pé ọkùnrin tí tó gbádùn bẹ́ẹ̀ ní àná ọgọ́gẹ̀rẹ̀ ní ọdún pé ẹni mọ́tò bẹ́ẹ̀rẹ̀ tó gómi ẹ̀jẹ̀ jẹ́ ọkọ̀ padà tó bá jáde títì tó lọ pa gbogbo nǹkan òyìnbó tó pa gbogbo kọ̀ńténà àwọn fọ́ọ̀mù ó pa gbogbo jẹ́ ọlọ́wọ́ adúgbò ọlọ́wọ́ kò mẹ́rin lọ. torí ẹ̀rù náà wọ́n tó rà yẹn kó jáde ẹ̀rù ńlá ni nínú wọ́n tẹ̀lé ní wọ́n bá dọ̀dọ̀ fún ni kò ní padà wọ́n tẹ̀ gbẹ̀rẹ̀ yẹn ó máa jáde sí ti wa lọ ni ìyẹn fẹ́ lọ́wọ́ wọn tó gba ẹgbẹ́ bí o ìgbẹ́ abẹ́nibẹ́rẹ́ ẹ̀ka o àti òwò tó wà tó dókòwò mi dàrú. àmì ẹ jẹ́ kí n sáré chipping lórí ọ̀rọ̀ àwọn tó ń gba àwọn revenue collector láti local government council yìí ẹ jọ̀ọ́ ẹ ṣe orientation fáwọn èèyàn wọ̀nyí o àwọn tí wọ́n ń gba owó lọ́wọ́ onímọ́tò tó yẹ pé ń ṣiṣẹ́ fún local government tẹ́ pé council ni wọ́n ń ṣiṣẹ́ fún ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ fún wọn ní orientation ẹ orientate wọn the way tẹ́ fi ń ṣe nígbà míì ǹjẹ́ ọwọ́ pálábá ṣégi mọ́tò wọn máa lọ tírélà wọn lọ lójú ọ̀nà ẹ̀ mọ́ tírélà mú bàràbàrà káàkiri ìmí ó gẹ̀ bọ́dì pẹ̀lú ọ̀rẹ́ lọ́wọ́ máa ní dráìvà ṣé bá náà ló lé tó ni ẹ dákun ẹ bá wọn wọ o ẹ bá wọn níwọ o àwọn tó ń gbowó káńsù tẹ́ ń lé tírélà mú tẹ́ ń lé típà mú káàkiri ẹ bá wọn wọ o pàápàá jùlọ lágbègbè wa ń bí ẹ bá wọn wọ o tó hello ládùúgbò mi ó bàjẹ́ tì ká lọ ẹni tó ń pè wá mọ̀lẹ́ tí ń pè wá. atẹ́gùn fi kó ní sọ́ọ̀lì. kí lè gbórúkọ yín. akin ọmọ akin láti ìlú Ṣàgámù. akin ọmọ akin ló ń ṣètò. mo kí yín púpọ̀. ẹ ṣe. ṣùgbọ́n mi dá sí ọlá. àmì Ọlọ́run. àkọ́kọ́ gbà mo kí àwọn màmá mi lánàá ní gbogbo olùṣàgámù pàápàá lágbára lọ́wọ́ bá gbogbo nǹkan tá à ń béèrè fún òun ló máa tẹ̀ wá lọ́wọ́. àmín ní dáadáa. wọ́n jẹ́ wọn máa kẹ́ lánàá nípa ọ̀rọ̀ ọjà Ṣàgámù lánàá báwọn ìyá ìṣerálì ó yẹ kó wáyé ìjọba ìpínlẹ̀ Ògùn sí pé kì í ṣe fáìlì ga o ṣùgbọ́n wọ́n ronú gẹ́gẹ́ bí ẹni pé ìyá tó bí wa táyé wípé kò yẹ kó rí bẹ́ẹ̀ fún odidi ọjà 3 block tí wọ́n kọ́ 1 block fún wa tí wọ́n dẹ̀ wá mú àwọn ọjà yẹn tí wọ́n wá fún àwọn èèyàn tí ò lẹ́tọ̀ọ́ sí to all because of election. wọ́n ti wọ́n gbàgbé pé ọlọ́run ọba ló ń gbéyàn dépò 2019 àánú ni gbọ́dọ̀ erígbà tí wọ́n fi dórí ipò wọn ò ronú débẹ̀ o ṣùgbọ́n a tún tú wọn bẹ̀ ṣé láwọn ìyá tó fẹ́ oníwọ̀n wá sàkárí ìgbò lánàá yẹn gbogbo nǹkan tó ṣe lánàá inú mi dùn sí inú gbogbo òlú gan dùn sí tó fún wọn lè rí èsì tó dáa láìpẹ́ láì jìnnà nǹkan tó ń wá àtẹ̀wọ̀n lọ́wọ́ àbáyé tó tó bọ̀. ẹ ṣe ẹ wò ó aago ti táìmù ó ti pé ọ̀la ẹ tún mọ̀ gbọ́ ọ̀làmọ̀já ó tún di Monday nù ládùúgbò mi tó di Monday nù adúpẹ́ pé òkun mo dúpẹ́ lọ́wọ́ àwọn tó ń tẹ̀ ẹ́ tẹ́ fi ń gbọ́ mi lé mo dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn wa tí wọ́n ń pè wá ń lé ẹ̀yin tẹ́ pè wọlé mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ̀yin tẹ́ pé kò sí oore ọ̀fẹ́ láti pè wọlé tàbí pé jẹ́ pé ẹ̀rọ ẹ̀ṣẹ̀ ló gọ̀ǹgọ̀ ẹ̀ má bínú sí wa a nífẹ̀ẹ́ yín púpọ̀ ẹ̀yin náà bẹ́ẹ̀ ṣe nífẹ̀ẹ́ wa àwa náà nífẹ̀ẹ́ yín torí pé a ò lè dá ṣe iléeṣẹ́ tó ń gbà àmọ́ rírì yín gbogbo ẹ̀yin tẹ́ ń pè wá pátápátá ẹ̀ tí kò lè wọlé ẹ̀ má bínú sí wa ẹ̀ ṣe lọ́pọ̀lọpọ̀ mo dúpẹ́ lọ́wọ́ Kẹ́mi Ọ̀jẹ̀dìran mo dúpẹ́ lọ́wọ́ Sodiq Akínbólú Ayọ̀bámi Akínrìnàdé lórúkọ tèmi 0805979
9858 08059799858. àwọn ètò wa lọ́lọ́kan òjọ̀kan ó ń tẹ̀síwájú lẹ́kí máa sọ fún yín pé kí máa dúpẹ́ ká máa sọ pé happy birthday to Mr. Fasasi Olúṣọlá Lanlẹ́yìn ọkọ̀ ìyá Ìbàdàn mẹ́sàn ọ̀gbẹ̀dá lọ́fọ́rọ́ Olúyọ̀lé happy birthday to you. bákan náà ṣàgbàgbé àbókí olówe pẹ̀lú ògo Ọlọ́run ọjọ́ 6 oṣù kọkànlá ẹni ó ṣe kú ya rẹ̀. bákan náà bùkátà Ọlọ́run kudos to God ọjọ́ 13 oṣù kọkànlá ènìyàn náà wálé ni ó wáyé ní ọ̀dọ̀ wa ń bí ẹni tí bùkátà ti wáyé Lagos West Ìkòròdú West ẹni tí àbùkí olówó ló ti wáyé ní agric bus stop ńbẹ ló ti wáyé. bákan náà gbémi sókè mọmọre ọjọ́ 15 oṣù kọkànlá ńlò náà ni ó wáyé. adúpẹ́ pé òkun adúpẹ́ tẹ̀ ń tẹ́jú sí wa nílé iṣẹ́ wa tó ń gbá bye for now.